àwọn tó ti ń sọ pé ó máa tó wa lẹ́ẹ̀kún lè bá so látọdún yìí. kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Obas TV tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá gbogbo gbà tẹ́ ẹ̀ fìgbà kan rí padà lẹ́yìn wa ẹ ṣé gan àmọ́ lórí o inú wa dùn gidi gan pé wà lápá abẹ́yẹn ẹni tó dẹ̀ pé ìgbà àkọ́kọ́ náà rẹ̀ má gbàgbé láti bá wa subscribe yẹn sí ìkànnì ti Obas TV mọ̀ kárí kápọ̀ iye báyìí làwọn àgbà Yorùbá sọ pé òun yẹ ni lẹ́nìí ibi tá à ń lọ jì mo kàn fẹ́ kájọ lọ gbọ́ live performance bá wa sí i ó ti pẹ́ gan o live performance yẹn ti pẹ́ ẹ jẹ́ kí n filẹ̀ kí n jẹ́ kẹ́ gbádùn fọ́nrán yẹn àti orin tí mo fẹ́ kẹ́ gbọ́ gangan bẹ̀ yẹn live performance ẹ jẹ́ kí n sílẹ̀ kẹ́ gbádùn ẹ̀ dáadáa ẹ má gbàgbé láti bá mi subscribe tó yẹ pé ìgbà àkọ́kọ́ rí tẹ̀ ń bá ìkànnì pàdé ẹ ṣé gidi gan mo mọ́ lórí. ọ̀rọ̀ èmi àti wọn nìyẹn ọ̀rọ̀ èmi àti wọn nìyẹn bàtó àwọn tó ti ń sọ pé ó máa tó wa lẹ́ẹ̀kún lè bá so látọdún yìí tẹ́ ẹ ti ń sọ pé àtọ́wálẹ̀ ẹ̀fílẹ̀ ó ń bẹ́rin jíbọ́ àìmọye àwọn tó ti rìn tu tiẹ̀ lọ jíbọ́ ó jẹ́ pé wọ́n wọlé ó ń bẹ́rin jíbọ́ ibẹ̀ ní ẹjọ́ kó máa sọ ọkùnrin tó bá jẹ́ ìfújì o agbáwo lè ní o sẹ́bọ̀ yìí ní ìdí iṣẹ́ ìfújì Yorùbá so. bó bá jẹ́ music industry lásán agbáwo lè ní o sẹ́bọ̀ yìí ní music industry o àti fújì o àti pop o àti roke o àti highlife o àti saka o àti oníjújù o àtọ́lápàlà o ẹni musician sẹ́bọ̀ yìí ní Naija ò bá so àtàwọn onímí ọ̀nà tábí jura lọ́kàn sọ ọkùnrin. ó dàbí òkè sísan sílẹ̀ ẹ̀rẹ̀ ni ó bá so. ó dàbí ilẹ̀ sísan wọn ni ó bá so. nígbà sí ọ̀rẹ́ àgàtà ti gbọ́. pé ilé tó lóun kọ́ làlọ́ mi ó ti dá ọdún wò ṣe. dúkìá àlà ọlọ́run ilẹ̀. ẹgbẹ́ ni wọ́n fi òkú ìhùn ọlọ́run ilẹ̀. èmi àlàyé máa sọ ẹ̀yìn bọ̀ wọ́n bọ̀ lọ́hùn náà mọ̀ wọ òfin ní síbi bàbá ọ̀gbẹ́rùkọ́ lọ́mì o. èmi àlàyé máa sọ ẹ̀yìn bọ̀ wọ́n bọ̀ lọ́hùn náà mọ̀ wọ òfin ní síbi bàbá ọ̀gbẹ́rùkọ́ lọ́mì o.